Subscribe to our channel by clicking the subscribe button. Click the bell button and enjoy the latest uploads from our channel. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بابا ترمى أجانيني. بسم الله الرحمن الرحيم. ها ربي هب لي من الصالحين. رب هب لي من الصالحين. رب هب لي من الصالحين. Ànábì Zakariya onuba oni wo Ọlọ́run ọba mi habli tami lo re ko bùn mi bo ba wa bùn mi náà mina salihina nu ọmọ rẹ̀ ni fún mi o. رب هب لي من الصالحين. Ọlọ́run wá ṣe bẹ́ẹ̀ fún bàbá tá wá jókòó lọ. رب هب لي من الصالحين. àmàjẹ́ ọmọ ìlú tí kì í tí ó tún máa kọ́ báàgì bíi tàwọn Saheed Òṣùpá wọn wá. رب هب لي من الصالحين. àmàjẹ́ olù tí ó mú rẹ̀ tí ó ṣe ní búlù àti rẹ́ẹ̀dì àti gírínì tí ó wá yọ àdá lẹ́yìn àwọn olóṣèlú tí wọn ò ní láàrin Ọlọ́run wọn fẹ́. رب هب لي من الصالحين. رب هب لي من الصالحين. ọmọ tí wọ́n máa dá gbogbo àdúgbò rú tí wọ́n máa pọ̀ máa lágbájá òun náà ni ta ló sá lágbájá ládàá òun náà ni Ànábì Zakariya tètè yá yẹrí sí ẹ̀ ó ní wọ́n Ọlọ́run wọn wá. رب هب لي من الصالحين. رب هب لي من الصالحين. Ọlọ́run ló ní tí mo iṣẹ́ ìyàwó Ànábì Zakariya Ọlọ́run ló ní tí mo wò mọ́ ọ la sọ́dọ̀ ọmọ ọgọ́fà ọdún ní tó ń gbé wọ Ọlọ́run ìwà àròjọ fọlọ́run àmọ́ sàkáwá sọ fọlọ́run irú ọmọ òun lọ́fẹ́. وزكريا إذ نادى ربه Ọlọ́run رب لا تذرني فردا وأنت خير الوارثين. وأنت خير الوارثين. Olúwa Ọlọ́run má jẹ́ ǹjẹ́ mi nìkan wọ́n fẹ́ jẹ́ aṣọ má jẹ́ ǹjẹ́ aṣọ Ọlọ́run aṣọ lẹni tí ò ní wájú tí ò ní lẹ́yìn Ọlọ́run ìwọlé yìí ń yẹ Ànábì Zakariya wọ Ọlọ́run ó ní ìwọlé yìí ń yẹ. وزكريا Ànábì Zakariya إذ نادى ربه ìgbà tí ń pe Ọlọ́run ọba rẹ̀ báyìí. رب لا تذرني فردا Olúwa Ọlọ́run má jẹ́ ǹjẹ́ aṣọ. وأنت خير الوارثين. Olúwa Ọlọ́run ìwọlé ni tí fi lóore jù tí ó jogún gbogbo nǹkan yányán pátá Ọlọ́run ní jogún gbogbo ẹ̀. ẹ tún máa wá wò sàká inú súrà mi ìwà ń yẹjú ẹ̀ irú ọmọ òun lọ́fẹ́ àṣà àtúnṣe fọlọ́run pé ìwọ Ọlọ́run òun lọ́fẹ́ sùn yìí Ọlọ́run ń wọlé tọ̀yàwó mi lọ́nà mọ́ ẹsẹ̀ wẹ̀ tán ni Ọlọ́run dákun irú ọ̀làjì àgbà ní ogun mi lọ́mọ má jẹ́ wàá rírì ó mú ọ ògèdè pé wọ́n ti yọ ẹyọ kan lẹ̀ tó máa da tọ́ tó ní rí àníyàn dà ìwọ náà ló ní. alájà náà rẹ̀ rìn. رب هب لي من الصالحين. La ilaha illallah. رب هب لي من الصالحين. Ọlọ́run sọ lára nǹkan náà bá kọ́dà àlìjẹ́nà ń gbọ́ Ọlọ́run oróyìn àlìjẹ́nà tó láwa tá a bá wọ bẹ̀ ẹ̀ ò ní wà rúurú inú
ẹ bá ní ẹ máa tún wàwúrù inú nísìn àlékún ní ìdílé èso inú ó sì máa ṣe yìn bàbá ní àtúwọ́ wàwúrù rẹ inú èyí ṣe tọ́lọ́hún fi fi wàwó ẹlẹ́yinjú gẹ́ èyí ṣe tọ́lọ́hún fi ròyìn àlùjánnà èyí ṣe. afa Rabbi habli minas salihina. bàbá wa dúpẹ́ tọ́lọ́hún fàáfà àjámì ta yín lọ rẹ̀. Rabbi habli minas salihina. bàbá tó wá bọ̀ wò mí ó ní isnada rabbahu nida'an khafiyya. Nada rabbahu nida'an khafiyya. ẹ̀yin ìyá wa Ànábì Zakari gbé ilẹ̀ ń sú lọ òun ò bímọ ọ̀rọ̀ bíbà tẹ èèyàn níbi títí máa ń ṣàdúrà nù yàrá rẹ̀ ọ̀pọ̀lẹ̀kùn dé ọ̀rọ̀ sí wíńdò ìwọ̀n pọ̀lọ́hún khafiyyan jẹ́ẹ́jẹ́ ọbọ̀nù kọ̀kọ̀ ìwọ̀n pè ọlọ́hún ìwọ̀ ọlọ́hún ẹ wá gbọ́ tí ń wí o ń kọ́ rojọ́ lọ fọlọ́hún ni. ó ní Rabbi inni wahana al-asmu minni واشتعل الراس شيبا ولم أكن بدعائك ربي شقيا وإني خفت الموالي من ورائي وكانت امرأتي عاقرا فهب لي من لدنك وليا وهب لي قل ولون إني وهن العصم مني ìwọ Ọlọ́run èmi Sàká mọ̀mọ́ ti gbó tán inni wahana al-asmu minni ìwọ Ọlọ́run egungun mà ti dọ̀lẹ́ nínú ara mi washta'ala ar-rasu shayban gbogbo eré mi ló ti kẹfun pẹ̀lú ewu yìí eré mi kẹfun ìwọ Ọlọ́run òun wò mí ràn ńlọnu ọlọ́mọ o walam akun bi du'aika rabbi shaqiyyan bọ́ọ̀ bá ń sàdúrà jọ́kàn rí ọgbà pé ọgbà bọ́kàn rí ọba ti dì má dùà rẹ pé ọgbà wọn náà má wulẹ̀ ṣe mọ́ kò ní gbà náà nù. Ànábì Sàká ọ̀dákẹ́ oníwáyé ní ìwọ Ọlọ́run èmi Sàká khiftu limawaliya min wara'i. Wa inni khiftu limawaliya min wara'i. ó ní ṣe ìṣẹ́hárù nínú ni o. Wa inni khiftu limawaliya min wara'i. ẹni tí èbí ma sì wá ń di ẹrù àwọn ọmọ àrọmọdọ́mọ kalẹ̀ ǹjẹ́ wọ́n ṣàdúrà pé wọ́n lọ́hùn ó kírun tán mọ́sálásí àlẹ́ lómi kírun tán àbájá mi tá a ṣe àtàyè àtúntàn kí wọ́n sára ọ̀gẹ́ assalamu alaikum wa rahmatullah díǹde tó ń dédé olóni ṣé ẹ̀rì ló sọ àwọn yẹn wá wò ní mọ́sálásí ẹ̀rì nínú mọ́sálásí níbi àwa ti jókòó tí kálukú pé ìwọ náà ọ̀rọ̀ mi dọ̀wọ́ rẹ̀ níbi Nàìjíríà ń lọ yẹ́ nìkan ibi Nàìjíríà dúdú dé yẹkọ yẹ nìkan táwọn àgbàlagbà jòkó tó ń fa tẹ̀sùbà ẹ̀wọ̀n tí Nàìjíríà dé àlẹ́sìn ni bí ẹ bá ṣe pé Ọlọ́run ó bùn wá ní gómìnà dáadáa bí ẹ bá ṣe pé Ọlọ́run ó ṣe Ràmánì ní gómìnà rí gbogbo ẹ tutù dáadáa ẹnu wọn kálukú náà lówó lápò ibà wọn kan níjọba tàná tààrí nǹkankan owó ń bẹ lápò kálukú digbí nísìn gbogbo wa la fòókè la fọ́ títì ká kọ̀sẹ̀ntọ́ sọ́wọ́ náà nísìn iye tí sẹ̀ múdà àwọn kálukú ń bọ́jà wọn rà ní lásìkò tí Ràmánì. wáyé ní khiftul mawaliya. wáyé ní khiftul mawaliya min wara'i. wáyé ní khiftul mawaliya min wara'i. wáyé ní khiftul mawaliya min wara'i. ẹjẹ ogbogbo sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. ẹ bá ń tọrọ ọmọ ẹ máa ma tọrọ ọmọ rẹ. wa inni khiftul mawaliya min wara'i. bẹ́ẹ̀ bá ń wọ ọmọ rẹ ni ẹ wá Ọlọ́run o. Ànábì Zakari wọ Ọlọ́run bójú ọmọ ti pẹ́ mi tó náà ọmọ agbẹ̀yìn tẹ́yìn ṣe òun ni mo fẹ́ ọmọ agbẹ̀yìn tẹ́yìn ṣe bàbá wa Alhaji àgbà tòní inú àwọn ọmọ agbẹ̀yìn tẹ́yìn ṣe nu. adamallahu hayatahu. àwọn ọmọ dilé mú àwọn Alhaji àgbà lónìí fún gbogbo ẹgbẹ̀lẹ́gbẹ̀ tí jọmọ kéwù ẹ bá Alhaji àgbà àwọn nù lónìí ọmọ
ọmọ rẹ̀ òun ni ẹ tọrọ bẹ́ẹ̀ ń bẹ lásàlátù ọmọ rẹ̀ òun ni ẹ tọrọ àrọ́mọdọ́mọ ọmọ rẹ̀ ní ká máa tọrọ kí wọ́n jẹ́ ọmọ mi balẹ̀ jẹ́ ni ẹnìkan ló bí ọmọ mi ìwé igbó ó tó kìíní rìtẹ́ǹtì ẹlẹ́kùn ẹ̀yìn onígbó àdúgbò níyẹn má bínú mọ̀ fọ̀rọ̀ yín sọ̀rọ̀ ọlọ́run ni. wa inni khiftul mawaliya min warahi. alábùsàkárí wọ ọlọ́run èyí tó wá ń bẹ̀rù àyà ń pa mi lórí àwọn generation tí wọ́n máa bọ̀ lẹ́yìn mi ti bá sí mọ́ ẹ̀wọ̀n kan. ọlọ́mọ ọlọ́run kìlọ̀ wá wí. wa kanat imraati aqira. olúwa ìyàwó mi rè é àgàn ni kọ̀gbọ́pá kọ̀gbórí rárá gbogbo táwọn wò lára obìnrin táwọn arànjú ó ti dáwọ́. fahabli min ladunka waliyan. fahabuli min ladunka waliyan. fahabli min ladunka waliyan. ẹ bí àdébí sàkà wá gbé dé ọlọ́mọ wọ̀ ọlọ́run habuli min ladunka wá tami lọ́rẹ látọ̀dọ̀ rẹ kí ni n fẹ́ ọwọ́ ayẹyẹ ẹ̀ ó ní waliya ayé ọmọ ni mo fẹ́ o ayé ọmọ ni bàbá wa lẹ́ ajé àgbà àfa àgbà lọ tọrọ àlájí àgbà ni gbogbo wa yìí wọ́n mú àlọ́ ní géwù ni ìyá mi mú lọ bàbá mi mú lọ ni mo ì tún sá wọ́n ì tún kí n mọ́lẹ̀ wọ́n tún di ẹrù mi à ń sọ wájú àlájí àbàtà wáyé ni wọ́n ní àfa yìí ń wá mọ́lábì ń bẹ lọ́dọ̀ àwọn yòókù tó ń ṣeré ni láti bí ìjà àrùn ọlọ́run máa kẹ́yà mi wọ́n ní ọ́sá ni gbogbo ẹrù ẹ̀ ní kò sí kankan tí ó wá ṣe ń lé mọ́ kálukú ní gbẹ́rù tiẹ̀ sí ibi tí kálukú ń gbẹ́rù sí ẹrù mi inú ilé àlájá bàtà ló wà. fahabli min ladunka waliya. èmi lè mi wọ bẹẹdúrúmù àáfà mi tí wọ́n jòkó lórí bẹ́ẹ̀dì báyìí kò sólú ẹ̀ tó lè ṣe bẹ́ẹ̀ mọ́ nínú àwọn ọmọ kéwù gbà náà kọ́lá àtàwọn tó mọ kéwù jù á lọ tó wọ́n jọ ga wa bí wọ́n ti dúró sí pálọ̀ ní èmi tọrọ mi kéé ni mí ìyẹn wọlé lọ́ọ́ bá wọn wọ́n wà ní àbáṣọ̀rí ó ti jẹun mo ti jẹun yóò wà ní n tí ì jẹun wọ́n yẹ sàánú wọn dáná wá fún mi ọlọ́run bá ń kí àfa mi. amina. àfa àtúnṣe pé ó ti lọ ní ìlè rírú ẹ̀ mọ́ ọwọ́ mi lówó àfa mi wà gbogbo àwọn àgbàlagbà tó ń tẹ̀lé wọn táàjọ lọ ọwọ́ mi lówó wà bàbá délùú kẹ̀mí nípe náà ẹja jẹun ní wọ́n ní abdulrasaki tí ń ṣe wá sí níṣẹ́hun kọ́ páàkì sábẹ́ igi kan kó sì gi mú ẹ̀ sókè àfa ni a jẹun ní èmi àtàwọn àfa mi làwọn ọjọ́ jẹun gbogbo àwọn bàbá wa rọ́wà sí ni bàbá wa lé gèrè ní kálukú jẹ tiwọn èmi ni wọ́n kọjú sábà mi bàbá sì ń jẹun pẹ̀lú wọn lé oúnjẹ àárọ̀ tó wá do oúnjẹ aago márùn-ún ọlọ́run kẹ wọn lérí pé wọ́n ń kọ́ yẹn kéwù. amina. oúnjẹ àárọ̀ ó sì dago márùn-ún bàbá wa dé ojú ti gan bàbá wa jẹ náà nǹkan á ti máa jẹ o bàbá aláṣẹ alájí kùn ní lè mẹ́ran wọ́n mọ wọ́n bá bòkèlè kan wọ́n dáwọ́ dúró díẹ̀ pé kọ́wọ́ wọn má pàdé pẹ̀lú tàwọn alájí èmi bọ́wọ́ èmi àtàfẹ́ mi ó ti máa pàdé lérí igi nínú. Allah yarhamu. àfa wa ṣé abiyamọ ni ajiwòlì mẹ́ran wọlé àfa yìí wò ni o ti jẹ́ mẹ́ran wọ́n sọ lẹ́ẹ̀kínní alájiwòlì ò ní lé mu wọ́n tún sọ ajiwòlì àníwọlé àfa yìí wò ni o jẹ́ mẹ́ran ajiwòlì náà ìmẹ̀rẹ̀ kò ní mu ẹlẹ́kẹta lèmi máa ń retí bàbá aláṣẹ àníwọ̀n mẹ́ran ìwọlé àfa ń wò ni o ti jẹ́ àmú ṣé wọ́n ti ní mẹ́ran ẹlẹ́kẹta. Aqulu Allahu yarhamuhu ma kana murshiduna. ọdún wá sí ẹ̀gbọ́n irun ni ọlọ àbàtà súnkẹrẹ làbàtà súnkẹrẹ ń jẹ kéèyàn ṣe wọ̀. Aqulu Allahu yarhamuhu ma kana murshiduna. ọlọ́wọ́ kí alájí àbàtà àtàfáàrí àtàwọn tó bí wọn.
àfà Ànábì Zaka ọ̀rọ̀ àfà Jamiu lọ dá ọ̀rọ̀ àfà Ànábì Zakariya wulẹ̀. akramakumullah. inú bàbá ń dùn wọ́n ń wo Sheikh Jamiu agbára rẹ̀ ọmọ Alhaji àgbà wọ́n ń wo lọ́ọ̀kan ẹ̀wọ̀n kan Sheikh Jamiu náà ń wo bàbá rẹ̀ lọ́ọ̀kan pé ọlọ́mọ dúpẹ́ ọ̀pẹ́ àwọn méjèèjì kọ̀ wá jọra wọn. alhamdulillah. bàbá rẹ̀ ọmọ rẹ̀ Ànábì Zakariya wọ Ọlọ́run ọmọ agbẹ̀yìn tẹ́yìn ṣe ni ó fún mi ọmọ tí wọn ò rí lẹ́yìn mi tí wọ́n mọ̀ pé ọlọmọsà kẹ́ bàbá rẹ̀ ọmọ tí ń fẹ́ nu látọjú ayé Ọlọ́run ti sàfà Jamiu bẹ́ẹ̀ fún bàbá tó bí ní. alhamdulillah. Ànábì Zakariya wọ Ọlọ́run fahabuli min ladunka waliya. fahabli min ladunka waliya. Ọlọ́run ayé ọmọ ni ogun mi o Ọlọ́run wá sàfà Jamiu ní ayé ọmọ fún bàbá nísìn gbogbo wa inú sàfà Jamiu la wá wa. alhamdulillah. sẹ́lẹ̀ kẹtàlá gọ́ ìtẹ́sí ẹlẹ́kẹtàlá ni o ẹ̀wọ̀n kan tọdún tí ń bọ̀ Ọlọ́run ojú tún dùn ju eléyìí lọ. alhamdulillahi fi sirri wa fi alani. ajẹ́kùnmọ̀ mi. hamdan kathira bil anfas fi sharihi. alhamdulillahi ajẹ́kùnmọ̀ mi. alhamdulillahi. à ń dúpẹ́ bá àfa Jamiu náà ni. alhamdulillahi fi huzni wa fi farahi. àṣé ẹni ọba mọ Ọlọ́run bí bànújẹ́ bá dé yóò dúpẹ́ náà ni ọlọ́tọ̀ alihamudulilayi àmọ́ bá ń da dúpẹ́ yìí wọ Ọlọ́run. wa fi farahi. bọ́lá bá tún mú dùn nídé ìfẹ́ ìta jòkó sí èyí ó tún dúpẹ́ fọlọ́run náà ni. báwa ti ń ṣe lọ́wọ́ yìí wọ́n sunkún bìkan. bilhamsi. bá a ti jókòó tí inú tí wọ́n ń dùn pẹ̀lú àfa Jamiu wí nísìn àwọn kan bẹ ní tẹ́nísì wọ́n ń wo ẹnìkan lọ́wọ́ wọ́n ń sin ẹnìkan lọ́wọ́. bilhamsi wal yawmi indal amni wat tarahi. bilhamsi wal yawmi indal amni wat tarahi. àfa. hamdan yaliku bi awnillahi dhil karami. ajẹ́tùmọ̀ bí. madallaya limal asbu'i was-sa'di. yarisuni wa yarisu min ali yakuba waj'alhu rabbi radiya. fìmílẹ̀ díẹ̀. yarisuni wa yarisu min. ọmọ tí mo wí ni o gbé wàlíyá ayọ̀ ọmọ tí mo wí ń yarisuni èyí tí ó jogún mi. ẹ máa wo nǹkan o ìwọ tó ń bá ń jó tó ń bá ń bínú ẹni tọ́lọ́hún ṣe nǹkan fúnra àdúgbò yín Ọlọ́hun ò ní sóore fún ọ ni ó jowú ẹ̀ ní àjowú dáadáa ní àìbínú dáadáa. la rahata lil hasud. ìsinmi òsìsí bó ń kéta kò ní ìsinmi tálíkì àmọ́ Ọlọ́hun èdè tọ́lẹ̀ ń tọ́lọ́hún ń kéta ni ìwọ ń kéta rẹ̀ Ọlọ́hun ó sì máa ń lékún ní nǹkan ọ̀gá wọn ló lọ́sì tó kọ́lé kan lánàá bá ọmọlẹ́ yóò sì ṣe ń kọ́ kí ètò wa ń bọ̀ ọkọ rẹ̀ ń ṣe pẹ̀lú èsì ọjọ́ kúńtà ẹlẹ́gẹ̀ẹ́nu pánpánpánpán kú ṣìṣẹ́ ọmọ gbé kìtì oníjọ́ lọ́wọ́ àríwọ̀ gbọ́rọ̀ òun ni ọkọ̀ tí wọ́n rà ní nǹkan bíi 50 million wọ́n ní pàǹdùkú ṣìṣẹ́ ọmọ látara kìíta. ẹ máa wọ Ọlọ́run má bínú ìwọ ìyáálé bọ́lọ̀ ń bá lọ́mọ ìyàwó rẹ̀ ń gòkè lọ́nu ní tètè yá tọ́mọ rẹ̀ sí kò sí bínú ọ̀rọ̀ àmà lọ sàwó àmà pààrà sàwó kọ́ sọmọ tiẹ̀ lọ́lọ́run ní ọ̀dà àná Rasaki ẹ̀tẹ̀lé bọ̀dá yìí ọkọ mi máa mú lọ inshallah àmà pè yá mọ̀mọ́ bí ẹ bá dé wọ́n lọ́jọ́ sínú ńgbà tí ètò ọdún mẹ́ta òun náà dé màmí Ọlọ́run ti sori mo ti ní sọ́ọ̀bù tèmi náà bí ọba tẹ̀lé báwọn bẹ́ẹ̀ bá lẹ́ pa Rasaki sọmọ tí ó ní sọ́ọ̀bù ẹ jòwú ntọ́ dáa ni kì í ṣe pé bínú ntọ́ dáa. Ànábì Zakariya oní yarithuni ọmọ tí ń tọrọ tí ó jogún mi. yarithuni. oní yóò jogún mi wa yarithu min ahli Yaquba. wa yarithu min ahli Yaquba. ó ní wọ́n bá jogún mi tán yóò tún wá jogún nù dílé Ànábì Yakubu. wọ́n ní kílódé tó fi wí bẹ́ẹ̀ ṣé gbogbo ọmọ tí Yakubu bí Ànábì Ọlọ́run ni wọ́n. jọmọ mi jẹ́wọ́ orí bẹ́ẹ̀ o olùwọ̀ Ọlọ́run mo ti fẹ́ nu ni
يرثني ويرث من آل يعقوب واجعله ربي رضيا ọmọ wa bẹ̀ wọ́lọ́hún bá ń sọmọ náà lọ́mọ tá a rí tinú dùn bàbá wa tẹ bí Jamiu ẹ wọ́n máa yín inú yín ń dùn ń tẹ́ tọrọ nù ni bàbá mi bí agbàdé yìí ní sè ìwọ gànà àwọn ọmọ aláìgbọ́rọ̀ yìí mo léyìn ò lè fún kínní yìí ẹlòmíì wá wọ ọmọ rẹ̀ lókè kúrá nìyí ìyàwó agbó ẹkún pé ọdún mélòó wọn ló kù alájà yẹn wọn sunkún mọ́ ngbà mélòó lọ́dún mẹ́tàlá fi pé eléyìí ibú ọmọ jẹ́ pọ́lì. waj'alhu rabbi radiyya. waj'alhu rabbi radiyya. waj'alhu rabbi radiyya. olùwọ́lọ́wọ́ bá sọmọ mi ọmọ dùnú ni mo fẹ́. Sheikh Jamiu mo bá yín dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run sin lọ́mọ téèyàn fi tọrọ. alhamdulillah. gbẹ́dẹ́ bẹ̀ bá ọlọ́run gba àdúrà bàbá lórí yín ni. bọ́ọ̀ bá ń ṣe kálífà tó yẹ pé wọ́n ṣe àmọ̀nù tó gbé sí ẹnìkan sọ́run táwọn gbé ẹ̀rí Jamiu ni ẹ̀rọ̀rùn rẹ̀ ẹ̀rí gbẹ̀ngbẹ̀ kí lẹ́nu kó ṣe láti gbòòrì. wọ́n fi sàábì ìyá ثم في السفر أجتما بي وفي حضور غياب ثم في طمح ẹni dọ́lóhùn ó ní wọ́lóhùn jọmọ mi ó tún wá jogún nù dílé ànábì Yakubu ó ní waj'alhu rabbi radiyya ma wá bẹ̀ wọ́lóhùn sọmọ mi lọ́mọ tá a máa rí báyìí tínú sì máa dùn ọlọ́wọ́n ṣe Sheikh Jamiu agbára rẹ̀ mọ́ tí bàbá wà lájẹ́ àgbà ọlọ́wọ́n ò sí lọ́mọ bànújẹ́ ládùúgbò ọmọ rẹ̀ lọ́rùn tó wá ṣe Sheikh Jamiu ẹlẹ́kẹrìnlá tó ń bọ̀ lọ́dún tí ń bọ̀ bá ti tún pé òun ó tún wá òun ó loud délé ìlọ pẹ̀lú àṣẹ ọlọ́run. wa ya rabbi habli ń bọ̀ min ladunka dhurriyyatan. kàkà ń wí bẹ́ẹ̀ tán mọ̀ wọn ni wọ́n ní ká fún àwọn ọmọ wọlé Sheikh Lukman ojú ẹkún gbogbo yẹn kí àfa wa gbà yarhamakallahu ya Sheikh nbọlẹ fàfàsì Sheikh Jamiu o ti rówó lónìí Sheikh Jamiu sórí kí n tó ma bá wà sí lọ ǹdẹ dúró Lukman kọ́dà bó ṣe pé ó ṣe báyìí pé táàkì pẹ̀lẹ́ kó sì mowó dání èló ló fún. anakunla. anakunla nínú àlùbáríkà yín ẹ jẹ́ n fún wọn 20,000. anakunla wọ́n ní ẹgbàá bẹ́ẹ̀. àfa àwọn Jamiu ló bẹ́ẹ̀lì Sheikh Lukman lọ́wọ́ mi ó ní kí n gbà bẹ́ẹ̀ fáwọn ọjọ́ wà náà ni olóhùn fáfá Jamiu ní 20,000 naira. alhamdulillah abẹ́rẹ́ ọlọ́run alọ́bí àdúrà díẹ̀ àwọn èyí tó fi mi. ìbàlọ́ wọn ni ya Zakariya inna nubashiruka bi gulamin ismuhu Yahya lam naj'al lahu min qablu samiyya. ẹ wo kan. ya Yahya. Zakariya nù ni. ya Zakariya. òun tí ó wù tán dé tó ti bẹ̀ lọ́hùn tán wọ́n wá pè wọ́n ní ya Zakariya ìwọ Saka ọ̀rá wa ta wáyé inna nubashiruka bi ghulamin ismuhu Yahya àwa fún oòrùn ni pé ó bímọ kan ó kọ́ rí ọmọ jẹ́ Yahya kódà lam naj'al lahu min qablu samiyya ẹnìkan ò jẹ́ bẹ́ẹ̀ ṣáájú ẹ̀ rí ẹnìkan ò jẹ́ bẹ́ẹ̀ ṣáájú ẹ̀ rí ẹ máa wọ lọ́hùn abájámi ọlọ́run kọ́ wọ láàná kó sì wọ lọ́hùn ní kọ́wọ́lá àlàájì àgbàtẹ́nìkan ọ̀fẹ́jọ́ wọn sùn rí láyé pé wọ́n sẹ́wọ̀n kọ́wọ́lá àyà àti bàbá tó bí wọn ibi ẹ̀ lọ́jìn ọlọ́run sì sìn yín débẹ̀. amiina. ẹ ti bẹ̀rẹ̀ nu èyí bẹ̀rẹ̀ jù báyìí lọ ńgbà ọba ya ìjọ kan ò ní ká mọ́ yóò di ìjọ méjì
ńgbà báyà ìjọ méjì ò ní ká mọ́ yóò dijọ́ mẹ́ta gbogbo tí ń bá ti ń jọ mọ kéwàlá ajé àgbà ọlọ́wọ́ a máa ṣàánú wọn léyìí tó bá ti dúró tí ò sojú méjì tí ó sì ṣe jòdìjẹ sọ ọlọ́wọ́ a máa ṣàánú wọn ibi tẹ́ ẹ dúró ní lọ dáa jù ibi tẹ́ ẹ tò sí ní lọ dáa jù àfáyàyà bàbá wa làájí àgbà bàbá wa làájí àgbà. Allahumma zidi rahmataka li shaykhina. ọlọ́mọ wa lékún àánú rẹ̀ fún bàbá wa làájí àgbà ẹ̀yẹ́ mọ́ kéwìtẹ́ bá bẹ̀ níyẹn ní àmín. Faridi zamanihi. aṣọ nígbà tiẹ̀ aṣọ ni bàbá. Huwa Muhammadu Kamaluddin al-Adabi. ó kọ́ àbálẹ̀ gbọ́ọ̀nì yàyà ló lè dá ní èmi ò lè pé. Adamallahu ayatakum. Alladhi kana khayra qudwatin lil muslihina. bàbá tó ṣe pé àríkọ́ṣe kẹ́yìn ó tún nǹkan ṣe ọ̀dọ̀ bàbá ni àríkọ́ṣe ni bàbá jẹ́ bàbá tún nǹkan ṣe ni bàbá ìbá nǹkan jẹ́. Wa khayra uswatin lil murabbina. ẹ̀rí bàbá ni àríkọ́ṣe oore fún gbogbo ẹni tí máa ń rí èèyàn bàbá ni. Ikhtasahu Allahu bikulli kamali. ọlọ́run sábà bá wà lájẹ́ àgbà lẹ́sà pẹ̀lú gbogbo pípé bàbá pé púpọ̀ lẹ́kọ̀ọ́ bàbá pé láníyàn bàbá pé kábàáyàn lò bàbá pé. Wa zayyanahu bil fasahati. àwọn bàbá sì mọ̀rọ̀ sọ báwa alájà kan bá ń sọ̀rọ̀ lọ níwáàsí tẹ́ bá tilẹ̀ ní ẹ lọ́wọ́ gbà bàbá padà ń bí ọ̀rọ̀ wọn mọ̀ bá tí wọ́n ń bá lọ wọn ò fẹ́ kéèyàn ó sàwọn di kíní kan pé sáwọn pé èyí tẹ̀mí rẹ̀ wá ní ti ni pé ṣéw èyàn ń ṣépè láwọn alẹ́ wọn ó ní wọn wọ̀ ná àwọn èyàn tún ṣe ṣéw èyàn gbà àwọn babaláwa bá àwọn àgbàlagbà wọn wọ̀ ná wọ́n yẹ tún ṣe ṣéwù ni làwọn èèyàn ń wá nísìn kọ́dà bó ṣe pé sọkúsọ náà ní ewu yàyà. Wa tawadu'i. àríkọ́ṣe ni bàbá jẹ́ níbi ká tẹríba fún yàn. Walinil maqali. ọ̀rọ̀ bàbá wà ládìí àgbà bí wọ́n bá bá yàn sọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọ̀rọ̀ tó rọ̀. Wa tahharahu Allahu min kulli danasin. wa tahharahu Allahu min kulli danasin ọlọ́mọ bàbá kò mi gbogbo ẹ̀gbin ó fún lóyún ni kọ̀ wá gbà wọ́n wá ní ọgbọ́mọ wá wọ́n ní ọgbọ́mọ wá àwọn afá wa ń lọ ń gbé ọ̀hán náà nù lò sí bí wọ́n ti wé láwà níbi ìwé rinú yàrá kí ọmọ mọ́lẹ̀ wá lẹ́yìn kan bí ìbá sọ láàyè abùnátà tí wọ́n ní àwọn rí nígbà tí ń wá bẹ́ẹ̀ ti kọ́ mọ́lẹ̀ náà nù ẹ̀wọ̀n kan wọ́n bú àfáà mi bẹ́ẹ̀ ládùúgbò wọn àfáà mi fún yàn lóyún ọ̀fọ̀ ọmọlọ́mọ lórí ládùúgbò wọn fẹ́ tó mẹ́rin ọlọ́run ò ṣe ju bàbá wa lájí àgbà mi. Wulida alamatul adabi. wọ́n bí bàbá wa lájí àgbà. Fi bayti ilmi wa din. nígbà wọ́n bí bàbá ilé mímọ̀ wọ́n bí bàbá sí ilé ẹ̀sìn ni wọ́n bí bàbá sí. Hiya usiratan ara agbaji. òun náà àwọn fámìlì ará àgbàjì wọn àwọn wọn. Mimma samina. Anna jaddawul a'la. inú tá a tún gbọ́ ni pé bàbá àwọn àgbà. Al-mashhur bi Musa. Al-mashhur bi Musa tí n bá jẹ́ okòròva tí wọ́n gbajúmọ̀ pẹ̀lú Musa ni wọ́n jẹ́ èmi sì jẹ́ Bukhari Musa ẹ dákun ẹ̀yin tẹ́ ẹni wọ́n jí mi wé wọ́n palẹ̀ ẹ̀yin mọ́. ó sì wá gba gbogbo bí wọ́n sì ń pè mí tọ̀hún mo sọ ní rédíò láàárọ̀ yìí wọ́n sì ń pè mí wọ́n pé Amẹ́ríkà ìlú gbogbo ìlú èbó wọ́n ti bẹ́ẹ̀ gẹ́ mi náà sàlámù aleykum sà ẹjọ́ à ń sọ̀rọ̀ láti Washington DC mo ní náà apọ̀ ń bí gan o àwa ti mo ní kí ló dé sárájì Buhari là ń bá sọ̀rọ̀ yìí mo ní ọmọ Musa kẹ̀kẹ́ lè ń bá sọ̀rọ̀ yìí mo ní bẹ́ẹ̀ bá mọ òun erin ni wọ́n bá wọ́n yàn kẹ́ wọ́n ní wàláhì lájì ni à ń gbọ́ kíní kan nígbà mo ní kíni wọ́n ní wọ́n gbé yín mọ́lẹ́mí kọ́. máa zọ́nà fi àlè òlà. ó pẹ́ tí bá wọn dáadáa rò mí. yàlú wàyà tàfẹ́ èmi ọmọ Musa gbogbo ẹni tí bá wọn dáadáa rò mí láyé ọlọ́wọ́n máa gbá wọn náà yóò gbé wọn ga tí wọn náà sì dá. wọlé sáyà ṣùkú àlá wà ilé ilẹ̀ abúlé o. irú ẹni bẹ́ẹ̀
ọlọ́run ò sì ní jẹ́ ó kíbò sí yéé mọ̀sàgbákò lérí ọmọ gbogbo ẹ tí máa ń fẹ́ mi ò ní kíbò sí mọ̀sàgbákò lérí ọmọ. mọ́rọ́ màbí máwùtà. ìwọ tó o bá ti rò pé ayẹ kó kú. yẹlẹkọ́ máa yazunnu kadha. yẹlẹkọ́ máa yazunnu kadha. yẹlẹkọ́ máa yazunnu kadha. ọlọ́pàdé ń tòrò pẹ̀lú mi ni. yakunu fi saqami balina lamarima'u. báwo ni náà bí ó ti rí. yakunu fi saqami balina lamarima'u. abáni yakunu fi saqami gbogbo ẹni ọba ti rò pé kí n kú àbí ń ro àìdárò mi ó rí wípé wọ́n ní mo kọ́lé kan jàǹjàǹ kọ́ ọmọ wa gbé kí. ani wọ́n ní wọ́n gbé wọ́n sì tún wí kìí ṣe Buhari musa tèmi ẹni tí wọ́n gbé lóko olówó ni lóòótọ́ orúkọ rẹ̀ sì ń jẹ́ Muhammad Buhari Muhammad Jamiu àwọn sì wọ́n gbé Buhari wọ́n sì ń gbé mi lọ́tún lọ́sì bẹ́ẹ̀ bá ní wọ́n jí mi gbé ọ̀làmọ́ká àwọn gbé yín. yakunu fi saqami balina lamarima'u. yakunu fi saqami balina lamarima'u. orí ọ̀rọ̀ wọn alájẹ́ àgbà yìí máa gbé lọ ilé ẹlẹ́ran. Allah. táìmù nìyà yìí ní a sì fọ́lò protocol ni. àwọn àdàbíyà táìmù ń bẹ. bàbá wa ọlọ́nkọ́ wọlé abí mo bọ́rọ̀ dé yìí ọwọ́ táwọn ní káàfà Jamiu. gbogbo ẹni ọba sàmì ni ọwọ́ táwọn ní ká àwọn ọmọ yìí. amina. ọlọ́nkọ́ wọlé àwọn àgbàlagbà tí wọ́n tẹ àdúgbò yìí. àfa àwa Sheikh Jamiu agbárẹ̀rẹ̀ tí bàbá wa Lájí àgbà òní dẹni àwátì lójijì. amina. gbogbo ntọ́ nbá ń ṣe nfẹ́ lọ́wọ́ ọmọ sí fún ọ. àmín. ọlá bí o ti ń sìn wọ́n ní náà ni ilé Alájí àgbà ní náà ni ọlá bí o dúró tì ní náà ni ilé Alájí àgbà ní náà ni lágbára Ọlọ́run pọ́ǹbà ń fọwọ́ bá pò ò ní kò sí àfa Jamiu agbára. àmín. ọlá ìyá ọlá bàbá tó tara wọn jáde. àmín. bọ́lá wọn ti ṣe fún ọ nù. àmín. tálẹ̀ ọ̀wọ́ fún mi lọ́wọ́ àdúrà. mo fẹ́ gba owó àdúrà kí n tó fi nǹkan dé. gbẹ̀jọ́ àmọ́ àdúrà wa. ṣé olùkọ́nù ìlú ló fún mi. àtẹ̀yìntẹ́ ẹja alága ẹ̀kọ́ lójú ọ̀nà fún bàbá. bàbá wa nù àwọn sàábé bàbá wa Lájí oníwàásí àgbáyé sàábé bàbá wa Lájí àgbà. ìyá wa àtibọ̀tán yóò dùn bàbá wa ní bó tiẹ̀ ṣe pé owó táwọn fẹ́ mú wá èmi làwọn fẹ́ fi ṣàdúrà fún. mọ dáadáa èmi ò fẹ́ràn owó kú tó wà wọn. ẹ máa mú wa ẹ mú wa sẹ adáadáa àmọ́ ẹ mú wa. bàbá wa ní Ọlọ́run kọ́ wọlé gbogbo àdúrà tó ní wàásí àgbáyé ṣe fún mi wọ́n ní yóò rí bẹ́ẹ̀. amina. ẹ bá sábà yàn kàn wọ́n ní yóò sì máa rí bẹ́ẹ̀ lọ ni. amina. wọ́n ní Ọlọ́run ní jẹ́ pélé rí mi àwọn àrùn ọmọdé tó máa lò ó ẹ̀yin ní ó lo àlàáfíà lọ́jọ́ alẹ́ ni. àmín. gbọ́dọ̀ o sì sọ fún mi. èmi náà tí mo wá nú alága ni mo wà. àwọn alága ṣé wọ́n ti fún yín ní nǹkan ẹ̀rọ àwọn kọ̀ọ̀kan èmi náà fún yín ní 10,000 naira èmi àfa. èmi ní 10 nìkan yà yìí kàánà sọ pé ìgbà tá a ṣe Olùkùmánù ti fún wọn ní 20 bẹ́ẹ̀ ni àmìjẹ bàbá dáadáa ẹ dà á lábọ̀ ó pé èmi mo fẹ́ra àmìjẹ alága lẹ́yìn ìgbà tẹ́ni ṣàdúrà
mo wá fẹ́ràn mi jalaga 10,000 ni mo fún jòkó àfàjà mi ní. ẹ dákun bá ti pọ̀ tó ìwọ̀n rẹ̀ tí ó support mi lérí 10,000 yìí láàyè báyìí náà lè hate mi tó. ẹ dákun ẹ mọ̀ jẹ́ ọmọ 10,000 ọlọ́wọ́ jọ da fún yín sá. ọ̀rẹ́ àfa àwọn Lukmanu mu wọ́n support mi pẹ̀lú ó di 11,000 ewé tí ń parí ìlú ni lágbàdẹ rẹ̀ azadọ́sì dà tọ̀ owó dà wọ́n sáré yẹ support mi mo ti rẹ́ nìkan n ó rẹ̀ yẹ tí ó support mi ẹ dákun ẹ ṣàánú mi ó dẹ̀ 11,000 ẹ dákun àsìkò kan là ń lò yìí o ẹ dákun ẹ ṣàánú mi ó dẹ̀ 11 ìmáàmù wa bàbá wa ìmáàmù àtìrán àánà fún mi ní 1,000 ó di 12,000 bàbá wa mùdírù ògoolúwa ọlọ́wọ̀n òní wá owó tì àlà àdàbì òun náà ní 2,000 ó lè lò kápí 12 kún 2 ó di 14 azadọ́ọ̀sì tèmi azadọ́ọ̀sì ọlọ́run jẹ́ ọmọ rí ṣe amina ọlọ́run náà sọpọ́ọ̀tì mi pẹ̀lú 2,000 ó lè lò ó di 16 ṣéhù wa náà ìbí múnà báwù àfáàlẹ̀ kéwù ọlọ́run kọ́ kẹta náà ajé ọjọ́ kò ní ọlọ́run ní kájú pa yín àwọn náà sọpọ́ọ̀tì mi pẹ̀lú owó tuntun yìí 1,000 ó lè lò ó di 17,000 naam bàbá wa láti ilé àrówó náà ọlọ́run ní dojú tì yín àwọn náà fún mi ní 200 tààtún ni máa bọ̀ ọkùnrin yìí awwal láti Ọ̀yọ́ state ọlọ́run ní pa ọ́ lẹ́kùn àwọn ọmọ aláàfin Ọ̀yọ́ nù kò ní dáa fún ikú tó dájú tó pọ̀ mọ́ ẹ̀ ọ̀pọ̀ làmídì ààrẹ nìyẹn lọ́wọ́ ọlọ́run kówó yóò sì gbọ́ 20 kì í ṣe déédéé Lukmanu àwọn obìnrin kẹ ààrẹ nìyẹn kankan kún mi mọ́ kówó yóò sì wọ 20 jẹ́ orúṣẹ́ díẹ̀ gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ ọmọ dání ọmọ yóò ní ya wèrè àmín owó dà 200 kan tún nìyí ó lè lò ó ẹ dákun ìyàwó kan bọ̀ Allahu ìyàwó yìí àánà ṣàánú mi àti bọ̀tán yóò da wọ́n fún mi ní 200 ó lè lò ó ìyàwó dáadáa ọmọ rẹ ò ní ṣerú àwọn yòókù ẹ̀ àmín wọ́n ní bí kí n nà látàárọ̀ nù 500 ó lè lò ó 18,300 báyìí ń gbọ́ 18,500 ní mo wà ọkùn nítorí bá ń fẹ́ràn lọ́wọ́ máa ṣe fún ọ ó lè lò ó 18,700 ẹ dákun kìíní yìí ń gbé bọ̀ ẹ ṣàánú mi ẹ dákun ẹ bá ń ṣe ń wìtì tí yóò dáa fún yín ọmọbìnrin yìí inú rí ọmọ ọdún ìyàwó àfàjà mi òun náà fún mi ní 200 ìyá wa náà ti dé gbangba gbogbo ẹ̀yin tẹ́ gbọ́ ọmọ wa wò mí lónìí ọmọ yìí ò ní dídàkudà amina ayé àwọn ọmọ yìí ò da dákun ó lè lò 18,000 19,400 ó kù 600 yóò pé agbowó ìtẹ́ bàbá ó kù 600 àfa àwa yìí náà fún mi ní 200 àlùbáríkà yẹn pọ̀ ó kù 400 ọlọ́wọ́ kò ní tọ́lá kò yí akramakumullah amina bàbá wa náà ibi agbára rẹ̀ ọlọ́wọ́ nípa ilẹ̀ kúta àmín ìyàwó rẹ̀ sọ́fínì ọyẹ kọ́kọ́ ni ó fi ọkọrin orin bẹ ní ẹnu ẹ̀ orin kéwù àfa alágbàjì lákùnbá ó dè lu ọkùnrin yìí
20,000 ọ̀ya 20,000 ó di 21,000 fi 200 àfa wa kún mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run mo ti senior Lukman ẹlẹ́ gbogbo ẹja tẹ́wọ́ gbogbo ń ta tọrọ ní àti tá a fọ ọmọ lẹ́yìn tí ń tọrọ ká tó dé àti ìdájọ́ tó máa tọrọ bàbá sí ní ìmọ̀ al-Fatiha. bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. أوا سيدي لا في وكفى فوق الشيخ محمد البخاري بن موسى أجيكو بيوان الأدبي Ọlọ́run dákun gbogbo tí ń jẹ́ ìran ìfàyàbalẹ̀ Ọlọ́run má ka kúnnú ayé. Àmín. Ẹ̀rí bẹ́ẹ̀ ti ṣe wá sí lérí ìjòkó ẹlòmíì ó ti máa já lọ jábọ̀ tí gbogbo nǹkan kun sì ṣàgá òun yẹ̀mí yín balẹ̀ ní bẹ́ẹ̀ mi ọba balẹ̀ ti máa wẹ̀yìn lẹ́ẹ̀mẹ́wàá gbogbo àwọn ọ̀rọ̀ tẹ́lómi ọ̀sọ̀ tí ó yí lọ́wọ́ ẹ ti fà á yáyà yín tí nǹkan kun sì sí kọ́dà ẹni tọrọ ọkàn ó tún fi ẹ̀rín sí ni èyí tí ó gba yín lápadà sí ibú pé ìjọ òun ni wàá má tún wí bẹ́ẹ̀ mọ́ láyéláyé rẹ ọlọ́mọdé ọ̀sẹ̀lẹ̀ sí yín. Àmín. báyìí ó ti sámi jákujàku náà ni. Àmín. àwọn èèyàn sí àmì òkú kilẹ̀. Àmín. ìwà àwọn afi fati ẹ̀yọ̀ kan lé ní ilé afi àti fati àná à ń ké tán báyìí á lọ kírun Sheikh wa Lukman ojú ẹkún wọn ò dójú tì wá owó àdúrà wọn nù àpò ẹgbẹ́ ni ẹ máa fi sí wọn ò dójú tẹ ni ẹ dá májò ooru ẹ máa lẹ́ má bẹ̀ báyìí ni ẹ dákun mo fa dákun má ti sọ nǹkan kan nísìnyí Haji Lukman ọlọ́wọ́ wọlé alájí àgbà lọ́dọ̀ Ọlọ́run ẹ̀ ní táwọ́ náà. Àmín. ẹ̀ ní bẹ́ni ẹ̀sìn. Àmín. Àmín. wala la ilaha illallah wala Muhammadun rasulullah sallallahu alayhi wa sallam. nílẹ̀ bí táwọn afáwà Sheikh wa bàbá mo tó gbà sí ni o kì í ṣe kí wọ́n yà kẹta o mo gbà yẹnyẹn kẹ àti sirran wa jaharatan mo gbà yẹnyẹn ni o ẹ mọ̀ bẹ́ẹ̀ dáadáa. Àmín. nílẹ̀ àfihàn tẹ́bà kéde àkọ́kọ́ dẹ̀ yẹn ti ń bẹ lẹ́gbẹ̀rẹ̀ olè mẹ́jọ gbọ́ bismillahir rahmanir rahim. àmín tó bá dọdún tí ń bọ̀ tábà wáyà ẹ máa san owó rẹ̀. Àmín. bàbá Sheikh Lukman fati àti wọn kíkọ́ máa lọ ọ̀dọ́ wọn bẹ́ẹ̀ gbogbo tí mo tọrọ fún yín ọ̀pọ̀ lẹ́nu mi tó yẹ kí n máa tọrọ àmọ́ ẹ jù bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ náà ni bàbá wa oníṣàwò wàláhì bí wọ́n ti rí inú mo fi Ọlọ́run búra Ọlọ́run mọ́sàájú orí bẹ̀ jálẹ̀ kìí ṣe torí owó mo fi ṣe tí kìí ṣe torí owó bàbá dákun mo fà àpò ẹgbẹ́ bíi ní ọ́fíìsì Allahu akbar. ó nídìí tó jẹ wí bẹ́ẹ̀ Ó nídìí báwọn. mo rò pé fẹ́ mú wá ni. Allahu. gbogbo àwọn jama náà lápapọ̀ bàbá ti ké fati àti ìwà Lukman àwọn bàbá wọn gbé wa dìde àmà lọ kí n bẹ Ọlọ́run wọlé àwọn alájà akramakumullah wàláhì bó ti rí ní sọ́hùn ó ti ayé ti kú ònú ọ̀rọ̀ pé ńgbà náà nìkan ò ṣe dáadáa fún akáwárí ìjòkó ká máa ní kínní dédé téèyàn bá jẹ Ọlọ́run ó mú téèyàn wá àmọ́ wàláhì bí wọ́n ti rí nù ẹni táwọn náà ọlá jẹ kan bàbá ìmáàmù àtìrẹ́nì látàrọ wọn ti jòkó tí ìfúnná mu ní wọn bá Sheikh Idris gbogbo àwọn jama pátápátá al-Fatiha bismillah.